Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yì hallelujah o mọ́ kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́run ọba Elédùmarè ò ní fi ọ̀kọ̀ ká wa sílẹ̀ o. Ẹ̀yin ènìyàn mi mo fẹ́ yọ̀ǹda oògùn àwọ́ká kan fún wa lónìí. Àwọ́ká jẹ́ àìsàn kan tó máa ń sábà ń ṣe àwọn ìyá wa àtàwọn bàbá wa tí ara ti ń dára àgbà. Ó fẹ́ lójú ènìyàn tó ti ń dàgbà tí àìsàn yìí sábà ṣe nítorí pé tó bá ti ń di àsìkò ogbó tágbà ti ń dé gbogbo àwọn wàhálà tí àwọn ìyá wa yìí ti ṣe nígbà tí wọ́n sì wà lọ́dọ̀ tó bá ti ń di alẹ́ ìmọ̀ ara ni mo ń sábà fàbọ̀ sí kì í wá fàbọ̀ sára lásán láìsí pé àwọ́ká ló máa ń sábà dá. Ọ̀pọ̀lọpọ̀ àgbà ló wà tó jẹ́ wípé gbogbo wa la mọ̀ pé tágbà bá ti ń déwọ̀n ní àgbà ọ̀rọ̀ bíi rọ́ọ̀bù bí ẹ̀rọ nǹkan àwọn àgbà máa sábà ní nílé nítorí pé ìgbà yẹn ní kíní kan mọ ọwọ́ síbì kan. Ọ̀pọ̀lọpọ̀ lèmíràn ló jẹ́ wípé àwọ́ká ló ń dá láàmú tó rò pọ̀ fà ni. Ẹlòmíràn ò mọ̀ yàtọ̀ tó wà láàrin ọ̀fà àtàwọ́ká. Ẹlòmíràn wà tó jẹ́ wípé àwọ́ká ní í ṣe ṣùgbọ́n oògùn ọ̀fà oní ò mọ̀ lò sí kò sì lè lọ. Àwọ́ká tẹ́sí wá ń wò yìí ó jẹ́ àìsàn kan tó jẹ́ pé ajá àgùn ni kétété fẹ́ gbọ́. Ó tó di pé mo gẹ́ẹ̀tì eléyìí màámi gan mo ti bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ oògùn àwọ́ká tó jẹ́ pé bí bá ṣe ń lọ ní ń padà wá ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ fi kalẹ̀ yìí ńlá padà lò tí ò jẹ́ kí a rí àìsàn náà mọ́. tó báwo lẹ́yìn a ò ṣe ṣe ewé yìí kí ọ̀rẹ́ gbogbo alamọ tó ń pè lé ewé là ń pè ní ewé ojúsàájú ojúdá òríjínà ewé ojúsàájú ò ní à ń pe ewé yìí. Kò sẹ́ni tó wà lóko tó ti lóko rí dáadáa tàbí tó jágbẹ̀ dáadáa tí ò déwé yìí mọ́ nítorí pé ewé yìí a sábà máa wà nínú igbó kódà tíyàn bá ń san oko ewé yìí ní ọjọ́ pé tíyàn bá ń san oko yóò máa tàyàn lójú bóyá àná bàbá wa fi ń pè ní ojúsàájú ojúbẹ̀ yẹn àgbá o. Ewé ìjẹ́wé kan tó yẹ pé kò síbẹ̀ sì lè san oko tó tẹ bá gé ogójú ní ọmọ tàyàn àṣẹ Ọlọ́run tọ́lọ́run Èdùmàrè fi sí àròkọ ewé yìí ni bẹ́ẹ̀ sì ni àwọn kíní orí rẹ̀ yìí amọ̀lẹ̀ má so ènìyàn. So báwo láwọn ṣe wá lo ewé yìí ewé yìí fún àwọ́ká ẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́ ọ̀nà méjì lẹ máa gbà ṣe ẹ máa bá mi tu gbòǹgbò tá a mọ̀ sí egbò ẹ máa bá mi tu egbò ojúsàájú yìí ẹ bá mi gé egbòdì rẹ̀ ẹ bá mi gé gé tí ó pọ̀ tẹ́ bá ti gé tó pọ̀ ẹ bá mi mú egbò ẹ bá mi kó o sínú ike kan tàbí gò kan tàbí bì kan ẹ bá mi da ọtí lé lórí. Tẹ́ bá sì wò pé àwọn àbájá wa fẹ́ kí wọ́n lo ọtí ẹ lè lo ojúdá omi òrombó kẹfì kí ẹ gbẹ̀yìn síbì kan. Lẹ́yìn ìgbà tẹ́ bá wá ṣe báyìí ẹ bá mi mú ewé yìí ẹ bá mi já ẹ bá mi gún ewé yìí lójú ọlọ ẹ bá mi fi ojúlówó òrí ẹ fi kó ẹ bá mi wá rọ́ọ̀bù ẹ mix ẹ mọ́. Táwọn ìyá wa yìí tán bá ti ń mu kinní yìí ẹ jẹ́ ká máa fi yìí ká máa fi wọ wàláì ó ṣiṣẹ́ dáadáa tí ó lọ tí wọn ò ní gbúrú ẹ̀ mọ́ tested and confirm oògùn àwọ́ká ni. So gbogbo wa náà láòdàgbà láòdògbò ẹja ṣe fáwọn ìyá wa àwa náà sì jèrè ọmọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè àìní fàìsàn ló gbà ó. Èmi ọmọ yín náà Dr. Modu Àgbà ó dìgbà.